níjọ́ kìíní àná tí Ìyábọ̀ Òjó dé bílọ́níà ni o agbésùn òun bílọ́níà abókí ọmọ òun bílọ́níà come and see let me show you this ilé ọkọ ọmọ ẹ̀rẹ́ o ilé ọkọ ọmọ ṣé ilé bílọ́níà rí ẹ wò ṣé ilé bílọ́níà lélẹ̀ ẹ wò òbí Ìyábọ̀ Òjó ṣe dọ̀tí ilé ọkọ ọmọ ẹ wò ṣé ilé bílọ́níà rí ẹ wò ẹ wò jákujàku ẹ wò játijàti ẹ wò rádaràda ẹ wò kí ni Ìyábọ̀ Òjó sọ pé àbòkí Ìyábọ̀ Òjó wà pákéjì àbòkí kò lólówó ju Davido lọ níbo lẹ ti rí kitchen Davido kò rí rádaràda báyìí ẹ wò gbèsè ayé Ìyábọ̀ Òjó ó dẹ̀ ti tẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín tọ́lọ́run ti gégùn fún bíi títí ìtẹ̀yìn náà let me show you on Instagram Ìyábọ̀ Òjó is fake. Iṣẹ́ ni ọmọ ìlélẹ́ yìí o tó wá pákéjì àbòkí fún wa àbòkí lówó ju Davido lọ ẹ̀wò gbogbo kitchen ẹ̀wò rádaràda ẹ̀wò rádaràda ẹ̀wò gbogbo òṣì tí Ìyábọ̀ Òjó ṣe ẹ̀wò. Do you know why I'm showing you this? I'm showing you this because I want you to be true to yourself. Má tẹ̀lé social media validation ò ní make ẹ láyé.